ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ o Ọlọ́run á wà pẹ̀lú yín Ọlọ́run á dúró tì yín ní orúkọ Jésù ẹ ní dààmú lórí aya ẹ ní dààmú lórí ọmọ ẹ ní dààmú lórí ọkọ gbogbo tó jẹ́ ti yín Ọlọ́run á fi yín lọ́kàn balẹ̀ mo dúpẹ́ gidigidi gan mo dúpẹ́ gidi gan mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ràn mí lọ́wọ́ àfọ́ọ̀dù mi ò mọ̀ pé ọ̀tọ̀ ni wọ́n ní èèyàn lásán èèyàn woman being a growth of woman being èèyàn lásán èèyàn Ọlọ́run nígbà tọ́rọ̀ yìí délẹ̀ báyìí mo wá ń wo gbogbo àwọn fans I don't know that we have fans like this n ò mọ̀ bí a ti ẹ̀ ní mo wá tún lò lọ́kàn pé are these people are fans or they are ọmọ ìyá or ọmọ bàbá ọmọ ìyá wa ni wọ́n ọmọ ìyá wa ìyá ọmọ ìyá wa in fact you prove it. àwọn òṣèré ńkọ́. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo òṣèré pátápátá mo dúpẹ́ lọ́wọ́ yín o sórí n tí mo tẹ̀ tún wá rò ní pé àwọn èèyàn yìí ni wọ́n ṣe ilé yìí lójú ayé mi nígbà tí mo wà láyé lójú ayé mi tó mo bá kú gan-an Ọlọ́run ọba ọmọ tóbi o gbogbo àwọn tọrọ mi ó dùn lé o tí wọ́n dẹ̀ ń dìde tí wọ́n dẹ̀ ń fún mi báyìí Ọlọ́run á wà pẹ̀lú yẹn tí ẹ ní kú báyìí. lágbára Ọlọ́run gbogbo wò ní kúkú yá ní kúkú yá kí ni ìfẹ́ pa mi tán ó fẹ́ ráìsì bí wọn bá mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ gbogbo òṣèré pátápátá ẹ impress mi o Ọlọ́run ẹ jọ mi lójú torí pé nígbà tí kìnìún yìí máa bẹ̀rẹ̀ tí àfọ́ọ̀dù rí tó gbé òun ló jẹ́ káwọn míì mọ̀ pé yes kìnìún yìí ń ṣẹlẹ̀ ó dẹ̀ gbé sí gbogbo ayé wọ́n rí mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo òṣèré mo dúpẹ́ lọ́wọ́ àwọn Fúnkẹ́ Akíndélé Fúnkẹ́ Akíndélé ó gbìyànjú Fúnkẹ́ ṣe o ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ kinní kan fún wa lójú gbogbo ayé ni mo wà yìí mi ò ní parọ́ ó ṣe ó dùn mọ́ mi ó dẹ̀ wú mi lórí dáadáa ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ oríṣiríṣi tí mo wá ń gbọ́ káàkiri pẹ̀lú bọ́ọ̀bù ẹ bó ṣe gbìyànjú tó náà àwọn kan wá lọ gbé tábàtà ṣe wọ́n ní Fúnkẹ́ ó ra lé fún mi Fúnkẹ́ kọ́lé mo ti kó lọ síbẹ̀ nǹkan kan tẹ̀ ṣẹlẹ̀ lónìí mo bá lọ sí ibì kan mo bá ń bọ̀ lọ́nà Abúlé Ẹ̀gbá àwọn home boys èmi ò ní pè wọ́n lọ́mọ̀ta àwọn home boys ẹ bá ní bàbá Ajírébi à ń bọ̀ nílé yẹn o ilé tí Fúnkẹ́ rà fún yín à ń bọ̀ ń bẹ̀ o èmi mo wá ń sọ fún gbogbo wa lónìí Fúnkẹ́ ra lé fún mi o Fúnkẹ́ kì í ṣe pé ó kọ́lé ó gbé mi sínú ẹ̀ nígbà tí ọ̀rọ̀ yìí délẹ̀ àfọ́ọ̀dù tó léǹkì ọ̀rọ̀ yẹn tó jẹ́ kí Fúnkẹ́ Akíndélé kó mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ yẹn ń sí ní a wá rò pé kí ni àwọn lè fi ràn mí lọ́wọ́ ní Fúnkẹ́ wá ní bàbá Ajírébi kí n kúrò níbi tí omi ti ń dà mí láàmú yẹn torí kíní yẹn ó máa ń jẹ́ kí bp ní kó ráì tí mo máa ń sì ó wá ní kí n kúrò ńbẹ̀ ẹni tó bá ní kéèyàn yẹ kúrò yóò sábà nǹkan kan tuntun rẹ ló bá ní kí n lọ try ilé tí màá rẹ́ǹtì títí tí òjò yìí tó máa fi dá tọ́lọ̀ àdìjọ ìgbẹ́ fi pé kí n kó kúrò ńbẹ̀ wọ́n á ní báwo la ṣe máa ṣe ó wá ní kí n lọ wá ilé yẹn kí n sọ iye tí n bá máa rí sí gbà tí mo dẹ̀ rí ilé lóòótọ́ mo sọ fún pé iye báyìí ni ó dẹ̀ mú owó yẹn ó dẹ̀ kó fún mi ó gbìyànjú ó ní kí n fi rẹ́ǹtì ilé tó bó ti wá sọ làwọn èèyàn sọ pé ó ra lé ó ti gbé mi síbẹ̀ ó ti yẹ kí ní bàbá tó tiẹ̀ tó yẹ àwọn ayé á sọ̀rọ̀ náà tẹ́lẹ̀ wọ́n á sọ̀rọ̀ Fúnkẹ́ Akíndélé adúpẹ́ lọ́wọ́ ẹ̀ mo dúpẹ́ Fúnkẹ́ gbìyànjú mo dúpẹ́ àwọn òṣèré mi náà gbìyànjú ọ̀pọ̀lọpọ̀ àtóyìn Àyìnmákù àwọn náà gbìyànjú Tóyìn Àyìnmákù àtọkọ ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n gbìyànjú Òkìkí Afọláyàn àtìyàwó ẹ̀ wọ́n gbìyànjú Ibrahim Chatta ó gbìyànjú Fathia Williams Kẹ́mi Kórèdé Wùmí Toríọlá àtọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì tá a lè máa dárúkọ gbogbo wọn tán wọ́n gbìyànjú ẹlòmíì gan an ní ká má dárúkọ òun ẹ wá wo àwọn fans wa ẹ ṣe gan àgbà náà ní wo owó yín láyé ibi tẹ́ ti mú Ọlọ́run máa fi ìlọ́po rọ́pò. mo dẹ́ sọ pé àbùdí èèbọ̀dì oceana àbùdí ní tolókun àbùdí èèbọ̀dì Laguna àbùdí ní tọlọ́sà ti lagoon bẹ́ẹ̀ ni Laguna ocean and oceana. God will to your anything Ọlọ́run ó bùkún yín. ibi táwa ti ń rí kọ́mẹ́dì yé nìyẹn God will boot to your everything. Ọlọ́run á ṣe gan tí wọ́n bá ti wà ń bẹ̀ yẹn náà ìrànlọ́wọ́ tẹ bá tún sì lè ṣe láti fi tún jẹ́ kí everything tún balance tán torí àwọn property tán bá fún wọn náà torí àwọn èèyàn kan fẹ́ fún wọn properties àní parọ́ fún yín àti máa develop ẹ̀ tó wọ́n máa kúrò ńbẹ̀ yẹn. àwọn kan sọ wọ́n ní àfi ń tọrọ bára àfi tọrọ bára ntọ́ bá rí kan nígbà tó mi ti ń gbé mi lọ́bẹ̀ sí mo lẹ́ni tọrọ eléyìí tó àfọwọ́sí wa gbé síta.